àwọn kan fẹ́ púrúfù karambà níbí ọ̀hún tó ń ṣe bí ọmọ àsọta níbi tẹ́gbẹ́ rẹ ti kó lùjọ táwọn agbègbè náà tún wá jà lùbáríkà rẹ̀ òní náà wá ń yà ọ́ pé wọ́n lọ sí gẹ̀ẹ́lẹ̀ wọ́n lọ ń fa sọ́ya wọ́n lọ ń hu ráìsì mórí kọ́ wá pín nǹkan láyé ń tiẹ̀. ẹni tó mọ̀ pé tòun ò tí ì bàjẹ́ yóò máa da àsìkò yóò ń bá nẹ́bí kí n gbọ́. alayka salatullahi thumma salamu. a kí ọlọ́run. Allah. ẹ bá mi kí nílùú yìí. Allah. ẹ tí kì í tó. Allah. lahul amru fi dunya. lahul amru ba'daha. وصلت له العباد الله أكبر وصلت له العباد الله أكبر. ẹni ó sọ bẹ́ẹ̀ kò ní parẹ́. àmín. ọba wo la kí. lahul amru fi dunya. ọba tí ń pàṣẹ. ìwọ máa ga ń tiẹ̀. ìwọ ní tiẹ̀ déédéé síbi mo fún ọ lásìkí. ìwọ ní tiẹ̀ kò ní torí abẹ́rẹ́ lọ. ìwọ ní tiẹ̀ bíi drum mo fún ọ. ó dà mo ṣe tiẹ̀ bí òkun. Allah. àwọn bí òkun ni ẹ jòkó yìí. lahul amru fi dunya. lahul amru ba'daha. ọlọ́sìn ìwọ ẹlòmíín sọ̀sọ̀ ó ní fún ọ ní pa. bọ́ọ̀ bá tọrọ jẹ ọ̀nírí jẹ láyé rẹ̀. Allah. sallati lahul ubadu. ìyẹn kò ní fọwọ́ ara ẹ̀ jẹ́ tí ì kú. àṣírí ẹ̀ bí ò bá tú kò ní bò. orúkọ ẹ fẹ́ ń sọ̀rọ̀ nílùú yìí ni. wasallati lahul ubadu Allahu akibaru. ìwọ tó fẹ́ tọrọ jẹ kú ọ ní Allahu akibaru. wasallati lahul ubadu Allahu akibaru. dákun iṣẹ́ lásán. bẹ́ẹ̀ni. ṣe ní màmá bàbá ń kọ́ màmá yín ló ra bẹ́ẹ̀ ti jẹ́. àwọn náà rà á. ẹ lọ wádìí dáadáa. ẹ lọ wádìí. màmá yín farabalẹ̀ kí bàbá yín rí ìyẹn jẹ́ tààrà. bẹ́ẹ̀ni. ọlọ́wà ni bí ọmọ tí ó wá yóò máa wárí fún. Allah. ń bọ̀rọ̀ débẹ̀ lónìí. lahul amru fi dunya. ìwọ títí ẹ bá dàrú bíyà rẹ tí ò dalẹ̀ bàbá rẹ. tí ò dalẹ̀ tí ò gbé pé bàbá ẹ. lahul amru ba'daha. mo kí bàbá kí. mo kí anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ọmọ mi wí dáadáa ká máa lọlé. wasallati lahul ubadu Allahu akibaru. wasallati lahul ubadu Allahu akibaru. sallati lahul ubadu Allahu. kí olórí ìlú yẹn ní baálẹ̀ baálẹ̀ náà lọ bá mi ta yẹn sí. bẹ́ẹ̀ni. baálé ilé ní darí ilé baálé àmọ́ darí ọba yẹn ń bẹ. bẹ́ẹ̀ni. o kẹ́ntẹ́ bá yẹn lu ikú máa darí yín o. bẹ́ẹ̀ni bàbá kí hàn. wọ́n fi ọjẹ́ kẹta nù lu olóyè tó kéré sẹ́yìn mẹ́rin ló wà ń bẹ̀. àbí. náà. kam qama laylan bakiyan wa hazinan. màmá yín màmá yín. ó láì mọ iye òru ní fi ń sunkún tí ń banújẹ́ lórí bẹ́ẹ̀ ṣe yàn. bẹ́ẹ̀ ṣe yàn. mala alifadọ́ tadarru'an wa anina. ẹni bá yóò bá ànábì ò ní parun. mala alifadọ́
تضرعا وأنينا. jẹ̀mọ́ Jama. wọn ò dá mi lóhùn mọ́ ni نعم. mo kẹ́yìn ìjòyè Bàbá kí yín. ẹ kú ìṣèlú mo kí i pé ẹ mọ yìí tọ́lọ̀ ń fún yín Tọ́lọ̀ ń fún yín. ntọ́lọ̀ ń fara amákàdé tí wọ́n ti mọ iye ẹ̀jẹ̀ tàrí ẹ̀ lọ́mọdínà Bẹ́ẹ̀ ni. ẹ padà sunkún ẹ̀ Wọ́n padà sunkún kẹ́yìn. ìlú tí wọn ò bá ti lè mọ iye ọmọ ńlá wọn ò fọmọ ọlọ́mọ sọmọ náà ni Ó sọ ọmọ kẹ́yìn ni. ẹbí ọmọ ńlá Náà. àwọn ń kìlọ̀ pé mọ́ lọ lé o mọ́ lọ lé o àwọn tó kọ́ lọ wọn ò síra láyọ̀ o irú ìlú bẹ́ẹ̀ ka kú ńlẹ̀ wọn ò lè jèrè Allah. ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ o Bẹ́ẹ̀ ni. ẹ̀yin wá lọ́mọ yín kọ́lé ńlá sí kòkò wá kọ́lé sílé Wálé. àwọn tó kọ́ ṣáájú ṣèwọ́ dahoro kẹ́yìn ni Àbí ó ní tẹ́ fi òun ti wọ́n. kọ́gbọ́n nù Bẹ́ẹ̀ ni. jẹ̀mọ́ ò dá mi lóhùn نعم. Náà. àlùbáríkà tí olúkàyọ̀dé gbé wọ̀lú yìí Ẹ pé wọlé. ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́ ẹ wá lọ máa gbà ẹ kó mọ́ tètè kú Kó má tètè kú o. كم قام ليلا تضرعا وحزينا. nígbà tí ẹ kí jímọ̀ lánàá Lánàá. lánàá Lánàá. almost 50 million ló tọ́ rẹ لا إله إلا الله. Náà. lónìí sì ní Lónìí. ọ̀rọ̀ kọjá pé bá kó bí ewu ẹ̀wà gbogbo ẹnìkọ̀ọ̀kan ìdajì àpò ìdajì àpò ìdajì àpò الله. bàbá mi tààyàn olówó pọ̀ láyé àmọ́ lórí ire kéré nínú wọn Bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ ṣẹlẹ̀ Kò sí. àwọn náà ń ṣe kínní Bẹ́ẹ̀ ni. olówó pọ̀ gan Wọ́n pọ̀ gan gan. ẹ máa wojú mi dáadáa Bẹ́ẹ̀ ni. àmọ́ àwọn tí wọ́n kú re pínísí ni Pínísí ni ẹ wọ́n. sì gbọ́ díẹ̀ lónìí Náà. wọn ò dun ayé tálíkà Bẹ́ẹ̀ni. ayé ara wọn nìkan ni Ayé ara ọba àwọn máa lu ọkọ̀ 20 billion kí ló kàn á ó sì lọ́ọ́ gùn kàn yín. الله. ملأ الفضاء. ọ máa fowó halẹ̀ Ẹ. ọba àfò ní sánmà ọ wọlé sùn kàn yín náà. Wọlé sùn. قدم لنفسك خيرا وأنت مالك مالك من قبل أن تصيبها فردا ولون حالك حالك ولست ولا تدري أي المسالك سالك إما لجنة عدن أفي المهالك هالك قدم mo tún wá kí bàbá yín لنفسك خيرا. tí a máa ń tẹ̀lé wá sí àgbáyé ká Bẹ́ẹ̀ ni. mo ti kí bàbá wọn sá ní bàbá méjì Bẹ́ẹ̀ ni. ọlá pé ọmọ mi mo máa ń sọ fún wọn Bẹ́ẹ̀ ni. tí ma ti dojú wá àti o ti kú òní tá à ń ṣe ní yàrá Rárá o. وأنت مالك مالك ó ní báyìí sọ máa lè ẹ sá ní bàbá méjì Àbí. ó ti parí. Náà. من قبل أن تصيبها فردا. bàbá yín máa ń tẹ̀lé wá sí àgbáyé ká Wọ́n máa ń tẹ̀ ní ọká. tọ̀ sí mi lọ kódà yàgbẹ́ mo fẹ́ gbé Mo fẹ́ gbé. الله. ẹ̀yin tí bàbá yín máa takò àfa ẹ̀ lérí báyìí pa Pa. Bàbá yín ti kó báyìí. bàbá yín ti kó báyìí ó ti balẹ̀ jẹ́ Náà. ẹ̀ lera yé rese mọ́ لا إله إلا الله. ẹ̀yin kọ́mítì tí àfa àdágbádá tínú ń bí ọmọ yín ò ní wá gbádá Ní wàá gbádá o. ẹ̀yin kọ́mítì tí ẹnikẹ́ máa yẹ̀dí àfa o Bẹ́ẹ̀ ni. kọ́mítì wèrè Ẹ. gbà tó bàjẹ́ fún yín tí wọ́n á yàn yín síbẹ̀ kẹ́ máa dàfà láàmú Dàn láàmú. ẹ jẹ́ lọ wá sẹ́sẹ́ Ẹ má kó bọ́ ọmọ yín. kí ni ó ṣẹlẹ̀ Rárá kò sí. قدم لنفسك خيرا. ẹni màmú yín ó gbowó àpò lóde Ẹ. kó wá fèsì kọ́mítì Ẹ. kọ́mítì wo ló ju àfa lọ Àbí. wọ́n fẹ́ ba rẹ̀ láyé jẹ́ ọjọ́ resign tọmọ rẹ̀ kàn wó ṣé mo lè máa sọ̀rọ̀ Ẹ lè máa sọ. وأنت مالك مالك. gbogbo kọ́mítì Kọ́mítì. ọmọ ọ̀dọ́ lè mọ̀mù nìyẹn Bẹ́ẹ̀ ni.
àwọn committee tèmi lọ́fà central mosque wọn ò lè sanction mi kí ni ẹ fẹ́ sọ. kí ni a fẹ́ sọ. ẹjọ́ òní wọn pè mí àbí. owó tí a ní ẹ̀ fẹ́ máa ná mọ́ṣáláṣí èmi mo pa. àbí. ẹ wá lẹ kóra yín jọ ìyẹn ní àfa wọn fún ní nǹkan àjọmọ kí lẹ jọ lò kálukú ní sí ọwọ́ ta ló bẹ lẹ́ǹkan bọ́ ọmọ ń jẹsẹ̀ rẹ. àbí. ẹ̀yin lẹ́ni wọ́n á sọ̀rọ̀ o yóò sì ràn gbára wo lónìí. min qabli an tusbiha faridan. bàbá yẹn Sadiq mo kí wọn. walaw nuhalika halik. Abubakar abi. Naam. Sadiq. min qabli an tusbiha faridan. bàbá àdínì. walaw nuhalika halik. bàbá àdínì tìlú Atiba. Atiba. bàbá àdínì lẹ́yìn jẹ́ ìjẹ́ bàbá òfò. bẹ́ẹ̀ni. ẹ tẹ wà nílùú ẹni náà. náà. òdodo ọ̀rọ̀ tìmílẹ́nu àti sọ kò sí pa àtẹ̀yìn ó ṣe fún mi. bẹ́ẹ̀ni. pàápàá n tí ẹ ronú tó lè ṣe tó fi lè fara ni mí. kò sí. ní wú ọ̀sẹ̀ kan ni. bẹ́ẹ̀ni. gbadagbada kọ́lọ̀ ní fún mi ní tọ́ ní. pàtí tí mọ̀ kí ni ń jẹ. àbí. ọ̀bùn mi ń fìlà ọ ní kí n rọra máa dé ọlọ́run tó wá bùn mí lórí kí ni kò sọ. àbí. walasta wallahi tadiri ayyali masaliki salik. ó ní Imam náà. kí ló dé tó ń dára láàmú bẹ́ẹ̀ lọ́jọ́ kó àfàì. lọ́jọ́ kó. ibi ò gba ríáù bẹ́ẹ̀ni o. ibi ò gba ẹjí wọn ó rí mi kárí mi ò dé. ń chẹ́kì ẹ lójú ẹsẹ̀ ni. min qabli an tusbiha faridan walaw nuhalika halik. bàbá àdínì tí ò bínú náà. àwọn ọmọ kéèké ò máa kó àjọ jẹ̀mọ́ ọmọdé pèdè àgbà lòun ò wá olóko àgbà ó ti hàn àbí. ọ kù sí yàrá pẹ̀lú gbogbo ọjọ́ orí ẹ̀ ni ọjà tọ́lọ̀ ń bá pàtẹ rẹ̀ já máa ná ẹja máa ná. ọjà àwọn tọ́lọ̀ ń bá ti pàtẹ fàgbàlagbà ara náà bàbá náà sáwọn ó pè ọ́ bọ́ọ̀sì dónú yàrá ta ní ó pè rí ẹ̀ mọ́ ọkú láì tí ì kúnnù kí ni ó ṣẹlẹ̀. lasta wallahi tadiri. mo kí yín bàbá bàbá kí ẹ tún wá yọnu n. ẹ kanjú kan mú rárá o. ẹ sínú àgbà tí ò fẹ́ kọ́ ọmọdé ó yàn ojú yín túká. inú yín túká. bẹ́ẹ̀ni. ayyali masaliki salik. mo kí bàbá Imam bàbá kí n. bàbá Imam Chief Imam Alhaji Akini sọ́ọ̀lá bí yù àdúgbò láti fẹ́ gbọ́ orúkọ báyìí. bẹ́ẹ̀ni. mo kí bàbá kí n. imamu bàbá ìdúgbò ẹ̀fẹ̀yìntì. bàbá ní tahirun wa mutahhirun. àwọn ní wá invite mi fúnra wọn Allah. àwọn ní wá sínú ọgbà mi bẹ́ẹ̀ni. sọ́ọ̀rì báwọn náà. àlébù kan báwọn àfáà nísìnyí tí ò yí hàn tí ò yé hàn. ẹ ti bá ń sànù wọn ní wọn máa ń la ọkọ ọmọ lórí bẹ́ẹ̀ni. ìyẹn ràn ọmọ kan fún ọlọ́kọ̀ ọkọlẹ̀ fún ọ ní kúnlẹ̀ síbẹ̀ jẹ́ bùn ọ́ lálùbáríkà ìwọ níní fún ọ. àbí. mélòó ń tara rẹ. lasta wallahi tadiri ayyali masaliki salik. jẹ̀mọ́ jama. bí ànábì ṣe tó sallallahu alayhi wa sallam. kò rí Abubakar fi rí orí fi rí. kò rí Usman fi rí kò rí Umar fi rí orí hàn fi rí. àáfà òní kọ́mọ ní tẹríba bẹ́ẹ̀ni. tí ó kàn bàjẹ́ ni. àbí èwo ni kúnlẹ̀ ọgbàdúrà. ìyẹn ńlá wa kúnlẹ̀ wọn kí ọ wákàtí kan ọ̀ ní kó dìde bẹ́ẹ̀ni. tó bá ronú pé jẹ́ ń dìde Ramadan ọdún yẹn ọwọ́ rẹ̀ bolẹ̀. bẹ́ẹ̀ni. bàbá Imam wa ń jíṣẹ́ yín pẹ̀lú ọ̀nà bẹ́ẹ̀ni. wájú mi náà ti pè yín láti pè é. àjọjò kó báyìí bẹ́ẹ̀ni. mo wá rí i pé àwọn tó ṣe é bá sọ̀rọ̀ ẹ nì tó dé mi ò láìké ní gbèrágà pàápàá. kí lọ jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí bẹ́ẹ̀ nìkan ò jẹ́ rí ẹ̀rù mi ò jẹ́ lẹ́yìn ẹ̀. mi ò jẹ lẹ́yìn ẹ̀. ẹ̀wọ̀n ọdún tẹ́ ẹ ti yí táyà yìí pòlú yìí tẹ́ ẹ sàkóńkó bíi ká Ẹ̀. tá a sọ pé ìlẹ̀ padà rí báyìí. àbí.
ọlọ́run ní pẹ̀kun gbogbo tó ti kàn yín ní kò rí sí wọn ò dáràn báyìí bí ba ṣe pẹ́ lẹ́mìí kẹ́mọ́ ẹgbẹ̀sẹ̀ wọ́n ti yàn yín jẹ́rìí tí wọ́n rán ẹni búrẹ́dì àtẹ̀wà tí wọ́n fún yín jẹ́ ń bẹ́. bẹ́ẹ̀ni wọ́n lé tètè dé wọ́n tún ra yín kó. wọ́n lé tètè dé wọ́n tún kàn yín ní kù. wọn ò kú tí ì kú náà ara rà tọ́lọ̀ fi yín dá báyìí. bẹ́ẹ̀ni. ǹjẹ́ mo dé àyè máa mú Ọ̀fà. bẹ́ẹ̀ni. torí bí n ti ń bá ẹ sọ̀rọ̀ yìí mo ti lo 23 years lóye báyìí. bẹ́ẹ̀ni. ẹ ọdún tí mo fi jẹ mo ti kírun mọ́sálásí ara mi jímọ̀ fọ́dún méje. bẹ́ẹ̀ni. now ó ti pé 30 years tí n ti ń kí jímọ̀. bẹ́ẹ̀ni. ìmàlí jannati adnin. wọ́n á dórí oyè wọ́n á ẹgbẹ́ mi kan wọ́n á fẹ́ bùn ní kan ní kan lọ pé wá wọ́n á ń kà látọ̀ kan foríjì mi dákun wọn mọ̀ páyì dànù mo ní kí lẹ̀ ń ṣe sẹ́ẹ̀mọ́ tó ṣe láti mú wa kéke ó kùn mí yèrè pèrí. ó kùn bàbá yèrè pé. ó wá rò pé mo fẹ́ gbẹ̀sìn mo ní àyẹn ti lọ yèrè pé rẹ ti dọ́lá lára tèmi lónìí ẹ̀yin àgbà mùsíbà tẹ kù láyé ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ ọmọ tẹ ránṣẹ́ padà rán yín sẹ́kẹ́ tó kú. bẹ́ẹ̀ni o ọ̀ jáwọ́ ń bẹ̀. ṣé mo lè máa sọ̀rọ̀. ìmàlí jannati adini àfíìlì mahaliki halik. bàbá Imam mo kí pé ẹ jowú. bàbá kí. Imam mi kò ní jẹ́ lómi ò dáṣẹ̀ wọ̀lú rẹ. bẹ́ẹ̀ni. àwa la ní pé jẹ́. máa jẹ́ o. òde wa ni jẹ́ ọkú bẹ. àbí. mọ̀nàká ẹ̀ ẹni wọ̀ra. mọ́mù tẹ́ni ó dé gbá wọ́n á tún jíwò jẹ̀mọ́ láti fún ọ ní tiẹ̀ ní kọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá kí ló tún fẹ́ jí ń bẹ̀. ẹ ṣe bẹ́ẹ̀. anta imamu salihun jalla shakhasuhu. baba náà bí Sheikh Ismail Idowu ẹ̀yin nu gbé ilẹ̀ ti rí kẹ́ nílùú yìí ẹ̀ ń gbádùn. ọlọ́pàá ẹ̀kọ́yìn sí kíbla mo kì í o. wà á ń ta madali. ẹ̀kẹta díìnì ayyami. inú ilé mi gẹ́gẹ́ làwọn. àwọn ẹ̀kọ́ pè mí wá sí ìlú yìí tí ń ráàyè wá Ramadan tó lọ. Sheikh Tayyib ẹ jókòó Bákàrè ìran kan náà lẹ́jẹ́ bí ṣe ń wòye ọmọ ya tẹ́mi jẹ́ Bákàrè àwọn àpèmí wọn aráàyè wá ẹ wá wà níyẹn ni tí ó kúre gbàtẹ́lẹ̀ ìwà bọ́ sí ẹni tíjọ́ sí tí ẹ̀ ráàyè wá o Ọlọ́run gẹ́gẹ́ wọn lẹ́ padà wá ní sinẹ́ ni ẹlòmíì máa bínú ni ẹ wá wá tì mí tá a lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ọmọ kanra mọ́. àbí àbúrò ẹ̀ fọ́. ẹ gà sí àmín torí wọn ò dìtẹ̀ yín ẹ gà sí tààrà. àmín. gbó lọ wí. wà á ta madal ayyami fi juli izzati. mo bá sírù dà. àwọn dà. ẹ rí nǹkan ẹni tí ò jẹ́ yá máa lórí ìbòrí. bẹ́ẹ̀ni o. ẹ tẹ̀ ọ̀kẹ́ ń gbàwẹ̀ nílùú yìí. bẹ́ẹ̀ni. ẹ jẹun. mọ́mú yín jẹjà gbogbo ẹ̀ rọrùn yín mọ́. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ smooth. abẹ́rẹ́ bàbá Ìmáàmù ni àwọn bàbá yìí náà ni ojú sáà ń dán yọ. ẹ sínú àwọn Ìmáàmù tí ń sọ̀kadà Ìmáàmù tí ń sọ̀kadà kì í ṣe bí ọ̀rọ̀ ayé wa olówó olú wọn ló ṣe àgbákò. bẹ́ẹ̀ni ò ní ká ọ̀dájú. Ìmáàmù tí wọ́n ń ṣe ọ̀kadà sẹ́ ẹ má bu kádàrá ti ẹnu àmọ́ olówó olú wọn tí ò tijú pé Ìmáàmù mi ń gun ọ̀kadà òní ò fèsì kéèsì níwájú Ọlọ́run. èyí olówó yẹ̀yẹ́ Ìmáàmù lu yín wá lọ sí agbárò ẹ wá lọ sí irun kí bó ṣe rúkú yóò sùn lọ ni ẹ tára ti ní. wà á ta badal ayyami fi juli izzati. Imam ẹ yọwọ́ dáadáa kọ́ rí pé ẹ dá pé ẹ túraká. ẹ sọ́kọ́lọ́ ń tóbi ni. Allahu akbar. bó o tún ni. wà á ta imamu. mo kí bàbá àdínì mo ti kí bàbá àdínì. bàbá kí hàn. mo kí yín o. salihun jalla shakhasuhu.
Alhaji wa Marwiyu Bakare. Bakare. وأنت مدى Olúkáyọ̀dé. الأيام في جل عزتي. Tani chairman. Alhaji Adesoye. Abdulgani. Adesoji. Adesoji. Ẹ̀yin lẹ jẹ́ alága ìjókòó yìí. Ìjókòó yìí. Ẹ kọ̀nsídà rẹ̀ pé ẹ ti sórí rẹ̀ yẹn. آمين. Ẹ jù kó dáadáa bá. Bàbá ni ẹ jókòó. Ẹni kí ló jẹ́ sọ bẹ́ẹ̀? Kí ló jẹ́ bàbá sọ? Peter lomi ti jẹ́ alága ibi tá yóò ti bàjẹ́ ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá ní ga ni wọn ní rántí yín fálága. Ẹ tún wá kọ́. Ẹ̀kọ́. Ẹ jù kó dáadáa. Náà. Ọmọlúwàbí. Ṣeun. يدعو الإله يقول ربي يا أمتي. Chairperson wa alájà wa Shakira Karim Abdulkarim. Abdulkarim. Àwọn dà. Àwọn nulọ̀ kan sà. Wọ́n dà. Sẹ́yìn lẹ́ náwó. Àná náwó. Ẹ ní sòfò. آمين. اغفر لها حتى تحوز نعيما. Bọ́ọ̀lù wa ní Atiba. Atiba. Bàbá wa Àṣàfà. Àṣàfà. Ẹ̀yin nù. Ẹ̀yin nù. Ẹ mà kú oríire. Náà. Táyì ṣe mùsù. Bẹ́ẹ̀ni. Ológin ní Ah. tó bá bímọ tẹ́ tètè gbé kún wájú ẹ yóò pa nǹkan rẹ jẹ Yóò ni. pa nǹkan rẹ̀ jẹ. Ọwọ́ ajẹ baálé kò dáa fọmọ ìlú sọfọ́nà pọ̀ sí mọ́. Bẹ́ẹ̀ni. Orí rẹ burú nù. Orí rẹ̀ burú nù o. Mọ̀nàkà yìí kí ni ó ṣẹlẹ̀? Àbí? Àwọn anyin baálé tàná lójú tòní. Anyin baálé àná. Àmà gbádùn tòní orí rẹ burú nù. Bẹ́ẹ̀ni. Tá a bá ti rántí òkú jalaye lọ àlàyé wúlò mọ́nù. Wúlò mánu. اغفر لها حتى تحوز نعيما. Mother of the day ayébẹ̀kọ́ Bẹ́ẹ̀ni. alájà Anífà Náà. Ìdòwú Ìdòwú. akínyìn o Bàbá King. wọ́n kẹ́yìn àfa mi ńláńlá lórí ọjọ́ tó lọ Bẹ́ẹ̀ni. ṣé mo ti kí n tó bá Bàbá King. tani tí kì í kó sọ Ta ni bàbá òkè? kò sẹ́ni tí mo kọ rẹ níbi olóríire نعم. ọ sì ní mo kọ rẹ mo ti kí ọba náà. Bàbá ti. اغفر لها حتى تحوز نعيما. jama Jama. نعم. kí náà ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ azakat Náà. zaka yíyọ níbi owó Níbi owó. níbi nǹkan ọ̀gbìn Níbi nǹkan ọ̀gbìn. níbi nǹkan ọ̀sìn Náà. níbi nǹkan bíi gold diamond Náà. zaka ò sí tẹ́lẹ̀ Sí tẹ́lẹ̀. òfin zaka dé Ó dé. ní ọdún kejì tí ànábì dé Mádínà. صلى الله عليه وسلم. òfin zaka ò sí Kò sí tẹ́lẹ̀. olówó máa ń ṣe tó wù ẹ́ ni Bẹ́ẹ̀ni. ọlọ́run á fẹ́ chẹ́ẹ̀kì wọn Fẹ́ check kí wọn. dùnú lè bá a kárí Bẹ́ẹ̀ni. ẹ gbọ́ bá a bá tiẹ̀ ní tóyin ó yẹ ká lè rí happiness Bẹ́ẹ̀ni. khalifa báyìí mọ́mọ́ àná tẹ gbéṣẹ́ mo kì í ẹ ṣeun ẹ kanra Ẹ ṣeun. ọmọ ìmọ̀mọ́ àná mi wà máa kanra mọ́tò ní ẹ kò sí wàhálà kálukú ṣèjọba ẹ̀ ní ò lọ Bẹ́ẹ̀ni. ẹsìn tẹ́ ẹ lè jòkó ti bàbá ẹlòmíì àmọ́ ẹni tó wà lórí àga lọ́ta ẹ wò nàró tiẹ̀ ṣe é rí Bẹ́ẹ̀ni. ṣe é rí Bẹ́ẹ̀ni. ẹ nàró dáadáa Bàbá ní ẹ̀nà ró dáadáa. àbúrò mi tó wakọ̀ mi Bẹ́ẹ̀ni. tó wakọ̀ mi tẹ́ ẹ rí Táwa kọ bàbá. tó òní máa wà mí tí wọ́n fẹ́ rìn dáadáa irú tòní tí wọ́n fẹ́ rìn tààrà òní máa ń gbọ́kọ̀ fún torí wọ́n ó béèrè mi lọ́wọ́ rẹ nílé ibo lọ ju ẹgbẹ́ ẹ̀ sí Bẹ́ẹ̀ni. ṣe eré mẹ́ta tí mo dákọ̀ Kí yìí bàbá dákọ̀. bàbá mi tó bí wọn àwọn ni mo joyè tẹ̀lé Bẹ́ẹ̀ni. torí ilé tiwa ilé méjì jẹ lè mọ́mú lọ́fà ilé wa nìkan ni Bẹ́ẹ̀ni. bí mo ṣe jòkó ìnú ọmọ ìyá kan bàbá kan mi lẹ́lẹ́kẹ̀ wá Bẹ́ẹ̀ni. tẹ́nìkan ò jẹ làwa láàrin pa máàlì làwa ti wá Mali. àti lọ sí Borno làwa dé sí Ọ̀yọ́ la gbàdọ́fà pẹ̀lú Islam ìran mi ò jẹ́ rí yàtọ̀ sí ìran abala mi Allah. ṣùgbọ́n bá a ṣe ń tẹ̀léra wa kánú Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ nìkan bá ti jẹ ó ti di bàbá ẹni tí bàbá rẹ̀ ti lọ́nu Bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ́ẹ̀ máa ń rìn Hmm. ẹlòmíà ní mi ò lè jòkó tì máa mú yẹn bàbá rẹ̀ náà gbà lọ́wọ́ ẹlòmíì ni èmi nìkan ara rẹ̀ n tó sìn àtọ́ lọ ló ṣe wọ́n náà o n tó so ológun tó fògùn ẹ̀ sílẹ̀
ẹ̀yin jogúnjogún ẹ sì máa múra jogúnjogún ẹ sì máa múra ẹ̀yin jogúnjogún ẹ sì máa múra. wọ́n ní mọ́mú kẹwàá ni bàbá dàgbà sáà ní ìdí kọkànlá ni. ẹ káre ọmọ ọkọ ní ẹ mọ iyì bàbá ńlá yín wá sí mi náà zaka. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. jama. khudhi min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. al-adabi mísánà ọmọ inú ilé làwọn ọmọ inú ilé ni wọ́n ọmọ inú ilé tààrà tí wọ́n láàyè lọ́dọ̀ mi ẹ jókòó àyàwó adé bàbá Imam Ọlọ́run rí i pé owó ti pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ìdùnnú pọ̀ kan wàá rí ayé gbé Ọlọ́run fẹ́ kó yẹn kó circulate wọ́n wà nábì. khudhi min amwalihim sadaqatan. àwọn tí wọ́n lówó lọ́wọ́ nínú yín gba owó lọ́wọ́ wọn jọ gba owó jọ kíkálù kó declare asset yẹ kó sọ iye tó ní olóòtú lè dá sàkáyọ ọ̀pẹ àfàpẹ́ iye báyìí ni mo ní fún àbọ̀ yọ torí tí wọ́n bá ní kọ́ yọ nǹkan rẹ àánú owó mọ̀ sí ọ. lẹ́yìn Ọlọ́run tó dá wa owó ló tún kù lọ́lọ́run fáwọn olówó Ọlọ́run kẹta níyàwó wọn. òdòdó lẹ́gbọ̀n ọ̀fẹ́ gbowó lọ́dọ̀ olówó ọ̀gbà channel ìyàwó rẹ̀ wọlé tí ó mú sí náà lóru ntí wọ́n rẹ̀ jọ sọmọ́dé ntọ́ ìyàwó rẹ̀ mọ̀. ọ̀bọ̀wọ́ kọ́ ẹ wàá sọ fún àwọn àfa bàbá àdínì mo ní iye báyìí tí ń ná fọ́dún kan mo ní 250 million tí ọdún kan ti yí bá tí ń mú ń bẹ tí ń fi kún mo fẹ́ yọ ìmáàmù wa sọ yìí tẹ́ yọ ntọ́fà tí sífù fi ń rì tí iléeṣẹ́ fi ń wó àìyọ sàkáàní ọlọ́wà ntọ́ ọ̀yọ́ jẹ́ ń bọ́ yọ àmọ́ tí ń bá yọ owó rẹ̀ ó lọ sí. khudh min amwalihim sadaqatan. olóníwà nábì sallallahu alayhi wa sallam. yòǹbó rẹ mọ́ ni gbà lọ́wọ́ wọn owó wọn. tutahhiruhum. tó bá fẹ́ gbà kó máa jẹ́ sàárà kó máa jẹ́ sàká ojúlówó ń tà yọ tó máa pín fún àwọn tí ò ní tún wọn táwọn náà fi dèèyàn kò dáa kí nǹkan pọ̀ sójú kan ẹ̀mí rẹ ò ní gùn báwọn ń tẹ́ pín mọ́sálásí lánàá ṣé ẹlòmíì tó gbà ẹlòmíì tó gbà ó lè dojú ìlú ìdè ń tó gbà ní ojú ọ̀rọ̀ wọ́ lánàá tó rárá ń ká kòrò ń jẹjẹ èyí tẹ́ tún pín lọ ní gbogbo ìyá tó wà ń bì gbogbo ọmọkùnrin aláṣàlájú àmọ́ borí wa ni tí ìlà bá pọ̀ fìrí tán ìbí ìmọ̀kọ́ tá a bọ́ ṣe jòkó yìí yóò wá gbàrà ẹ̀sìn alọ́lọ́ ń já jẹ tẹ̀mí kò ní pa inú gbogbo ẹ̀dá tí o bá ní sàárà mùsíbà ní pa ẹ̀yin lélẹ̀ ní ìyá mọ̀ tàlẹ́ lọ kí bá pé gbà mí gbogbo ìyá yìí ní ìyá yín nísìn torí ẹ ti sọ yín dọ́mọ èyí tí ò sọ yín dọ́mọ kò ní bírù yín ni kí ló tọ́ sàmí bó bá jẹ́ pé kó mu lépè. wọ́n náà ṣe gbó lóríire lọ́mọ. njọ́ tí ń bá mi ṣàdìgbọ̀n lọ́fà mo wá ṣàdúrà kan mo lọ́ lóòótọ́ ọmọ yín lálùbáríkà bí mi àwọn ó yàn mọ́ mo ní wò sínú wọn tọ́ba wà bẹ́ẹ̀ ni ò ní fẹ́ pa mí. gbowó kó máa jẹ́ kí ni. sadaqatan tutahhiruhum. owó iná
náà ni ó máa jẹ́ àfọ̀mọ́ fún ọ kó fi fún ọ mọ́ kò sówó tí ò lẹ́gbin nínú. kò sí. owó tó ti kọjá 200,000 tọba lóògùn rẹ ni ọyàn kan jẹ rí àbí kọrin ọ̀nà kan kó fi nǹkan lé nǹkan kó fi nǹkan lé nǹkan kárọ̀ ọjà pamọ́ 2,000 ká padà ta ní 50 million kò mọ́ náà ni gbogbo tó bí owó tí ò mọ́ ló bí. wàtúzà kí owó oruwa nìkan ló mọ́ ẹni kí ló dé wọ́n bùn mí ni. bẹ́ẹ̀ni mo bùn ni. ibi tó ti rí wọlọ́mọ o jẹ́jẹ́ lọ wá fún mi. bẹ́ẹ̀ni mo sì gbà. bẹ́ẹ̀ fún mi ní 1 billion ń gbà. bẹ́ẹ̀ni. kí ni ó jẹ́ ń gbà ẹ̀yin lọ́lọ́run fún tiẹ̀ fún mi. bẹ́ẹ̀ni. mo ti ṣàdúrà kí n tó kú òun lé ọlọ́run fún mi àbí kọ́fẹ́ ni tí ó fún mi. kọ́fẹ́ ni tí ó fún mi. Salamu alaikum. bẹ́ẹ̀ni. owó yìí kó máa jẹ́ àfọ̀mọ́ níbi tí owó gbà jáde ńgbà míì ọ̀nà ẹkún ni. ọ̀nà ẹkún ni. wàtúzà kí bíhá. bákan náà ni méjèèjì ayakumullah. kó fi ọ̀dẹ̀ tí kò lára wọn. àfáwọn ní kí ni jẹ́ zaka. ẹ̀gbọ́n tàrífù zaka. ní èdè gangan àtọ̀hárà ká purify nǹkan. bẹ́ẹ̀ni ká mọ̀ nǹkan. ṣé ń gbọ́ tọ́pìkì tẹ fún mi nu. bẹ́ẹ̀ ti pè ájọ lónìí ẹ fẹ́ fọ owó yín mọ́ ni. ẹ fẹ́ fọ mọ́ ni. ẹ gbọ́ alẹ́ ń jalè alẹ́ ìṣògùn owó àmọ́ owó tẹ rí ni. kò sí ẹni tó bá lówó dáadáa abẹ tó bá dépò ńlá wọ́n kúrò díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni. ẹ dá mi lò ìyẹn ṣe lè ní tírílíọ̀n tírílíọ̀n kí nǹkan mi máa ṣàwọ̀ gbogbo àti ń darí wa jẹ́ ní tírílíọ̀n ṣèbí ẹ̀ ń fún omi lára àwọn mẹ̀kúnnù ni wọ́n fún omi lára aṣọ tó ti gbẹ ni aṣọ wa ń ya àwa náà fi sọ̀rọ̀ àádá títì àwọn àdá ní 20 billion wọ́n kàn ná bóyá 500 million lásán ìbá wú níjọ́ kẹta bó ní ẹkọwọ yòókù lọ èyí ti lọnà àmọ́ wọn ò yọ sàká ní wọ́n fi ń sàárẹ̀ tí ológun lọ́wọ́ àtẹsẹ̀ fi ń gbọ̀n ní wọ́n fi ń gba abẹ́rẹ́ wákàtí abẹ́rẹ́ kan 1 million yóò sì gba 3 lójúmọ́ torí wọ́n ń revive ẹ̀ ní ó ti fẹ́ kú wọn rà á padà ní tó bá yóò rẹ̀ abẹ́rẹ́ ẹ̀mí ò wá ráyè sájáde. àyìnlẹ́ ni wọ́n á sọ̀rọ̀ tọ́pìkì tẹ fún mi lè àwọn àfáà ìfẹ́ tìrìtì ẹ̀ àfáà tó bá fẹ́ràn owó kò ní sọ. o. khudh min amwalihim sadaqatan. jama wà nàmá ohun tó ń jẹ́ zakat òní kí nǹkan máa gbèrú tá a bá ti yan tí ò dáa kú yóò ráàyè lòkè sí. ẹ̀yin olówó ẹ̀rí tẹ̀ ń lọlẹ̀ ẹ talé ẹ tún talé tẹ̀ ń sùn. bẹ́ẹ̀ni. ẹ ta. ẹ wá kó sí ṣọ́ọ̀bù. tó o bá ti fún ọlọ́ọ̀ni tó fẹ́ yóò gbà túláàsì lọ́wọ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ rẹ̀ wàlúbàràkà. Allah. ìbùkún ni ìbùkún àṣẹ ìbùkún lẹ̀ ń wá. gbogbo ń tẹ̀ ń ṣe yọ kíní yẹn kú òkúta ìtumọ̀ lẹ́yìn yẹn. àṣẹ ìbùkún lẹ̀ ń wá. ìbùkún lẹ̀ ń wá. n tó jẹ́ lè ṣe ń tẹ̀ ń ṣe yìí nǹkan méjì lẹ́ni bàbá àdínì ẹ tó bá ti ní yóò là yẹn ní kílà àkọ́kọ́ ẹ gbéra yẹn sípò pé mo ti wà tí ì ní rí. bẹ́ẹ̀ni. èmi sọmọ sẹ́nitọ̀. bẹ́ẹ̀ni. ní sọmọ mínísítà kẹ. ní sọmọ mínísítà. bàbá mi ò jẹ gọ́fúnà rí. ò jẹ́ rí. ìyá mi ò jẹ kíní kan rí. ò jẹ́ rí. mo wá já sínú bú owó tó bá rí bẹ́ẹ̀ jẹ́ mọ sàánà tó rí bí mi tèmi náà ti rí bẹ́ẹ̀ rí. tó ráàánú lè rí gbà. ẹ kú wòye. ẹ kú wòye. ẹ̀ẹ̀kejì tẹ́ fi lè ṣe ń tẹ̀ ṣe ni pé mọ̀lẹ̀ tí ó mọ̀ la. ìmọ̀ tí ó mọ̀ la. gbogbo ọmọ tí ń rọ̀dìlẹ̀ lẹ́nu ọ̀nà mi mọ̀ tó lọ ń kọ fún ẹ. jẹ́ ń fún ẹ jẹ tó bá dọ̀la ká má sọ̀tá kan yìí. ká má sọ̀tá kan yìí. bàbá àwọn tó ní tí ò fẹ́ yín kẹ́ tó dé pé ṣé wọn ò dáràn báyìí. wọn ò dáràn báyìí.
Gbogbo fojú sí báyìí. àwọn tẹ́ lọ sunkún bá tí ò dá yín lóhùn wọn ò kú tẹ́ fi dè yẹn. Bẹ́ẹ̀ni. kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ zaka Náà. máa kí àyà tiẹ̀ lọ. تطهرهم وتزكيهم بها. an Jabir Náà. ẹgbọ́ bin Abdullahi Náà. Jabir ló gbọ́dọ̀ yìí wá Olóògbé wa. ó gbà lẹ́nu anabi Muhammad. sallallahu alayhi wa sallam. kọ́ọ̀là rọ́jùlù ya Rasulallah ara'ayta ẹgbọ́ in ada rọ́jùlù zakata malihi. Allah. ntẹ̀bí mi ni sọ yìí o. Ní bàbá ń sọ yìí. tẹ́ ẹ bá jókòó ọ̀rọ̀kùnrin kan tó bá yọ zaka owó Ó rẹ̀ yọ sàká owó ẹ̀. bàbá Imam Náà. bẹ́ẹ̀ ti yọ Bẹ́ẹ̀ ṣe yọ. 50 million Bẹ́ẹ̀ni. ẹlòmíì ti ń dàlú wọn rú kò ní 5 million Kò ní 5 million. yóò wá ní ẹ pa sí mi lọ́rùn Ẹ yóò ti fún ọlọ́pàá ní bóyá bíi 250 sẹ́gun owó tó pọ̀ bẹ́ẹ̀ni. owó kékeré ó ti jẹun wọn lójú Náà. èmi ò ní wọn sí lójú agbo ọmọ mi tí wọn lè mú ládùúgbò tí ń gbà yẹn ló kàlùwò kò fún ọjọ́ 20,000 lọ Bẹ́ẹ̀ni. àánú òwà tó pọ̀ Àbí. àdúgbò kan bẹ lọ́dọ̀ àmì ẹ̀jẹ̀ ànámọ́ street ni Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá dé pẹ̀lú imani òfò ni yóò bá jáde Yóò bá jáde. to our surprise Bẹ́ẹ̀ni. àwọn ọlọ́pàá tá nìkan lọ mú ọmọ tí ń da ayé rú Ẹ òun náà lọ mú gbó láàrin wọn Bẹ́ẹ̀ni. Ara wọn ni. wọn jọ mùmúkùmù ni tàbí wọn lọ arrest ọ̀daràn Àbí. Àfìbọn ti gànà. ànábì wa fún lésì sallallahu alayhi wa sallam. yorùbá ànábì ni Sallallahu alayhi wa sallam. ànábì tó ṣe bẹ́ẹ̀ Ó ṣe bẹ́ẹ̀. fọkàndé àbá ánìhù sárùhù Allah. tó bá ilé ṣe sàárà tó yọ zaka Náà. aburú tí ó bá látara owó ilé rẹ̀ tí ó wó mọ́tò rẹ̀ tí ó jóná ọkọ̀ ojú omi tí ó rì Tí ó rì. ojú rẹ̀ tí ó fọ́ Tí ó fọ́. ẹ̀gbọ́ àrẹnuwàsí Náà. ẹsẹ̀ rẹ̀ tí ó rọ Tí ó rọ. gbogbo orí ibú tí ó bá Tí ó bá. tó bá ilé yọ zaka orí ibú tí kò ní owó rẹ̀ lò. Allah. Allah. ọ̀rọ̀ yìí mọ̀ wúwo lórí Náà. ó lọ ra àfa wọn ò bá yọ Bẹ́ẹ̀ni. ìwọ sáálábà Ẹ. tó sàgbákò lẹ́nu ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bàbá Náà. ọ̀gá àwọn oníwàásí Ogun State Náà. náà mo ti pè náà nù Yorùbá rẹ mo sọ ohun Bẹ́ẹ̀ni. ńgbà mo ti sọ Yorùbá ohun ṣé màmí rù ni Àbí. èmi àfọ ọmọ àfà Àbí. gbogbo aká kí olójú ń lo Yorùbá kó lè bá yé àwọn tí ò ké. tí ò kéwú Tí ò ké o. lọ́dọ̀ àfà láti máa sọ lárúbá sá Bẹ́ẹ̀ni. tábà ti wà láàrin ẹtẹ́lẹ̀ wọ̀ yẹn Yorùbá ni ẹjí ó pọ̀ wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum. Náà. àwọn ọ̀rẹ́ ànábì ti lọlé Sallallahu alayhi wa sallam. kí ló tẹ́ Yorùbá ànábì mọ́. Sallallahu alayhi wa sallam. chairman Náà. sáálábà njọ tí ayé ẹ máa yọ sàkásẹ̀lẹ̀ Tó ṣẹlẹ̀. sáálábà tẹ̀ sí rí olòṣì ni Olùsí ni. sáálábà Náà. bọ́ọ̀mù pé jẹ̀mọ́ Fa'alaba. ẹ̀ dá mi lóhùn Fa'alaba. ẹ̀ pé dáadáa dùn mọ́ mi Fa'alaba. ẹ̀ yà wọ́n bá th sáálábà Tha'laba. ẹ̀ ń kéwùlù Bẹ́ẹ̀ni. Àwọn class. ẹ̀ ti wà ní kíláàsì báyìí Bẹ́ẹ̀ni. ẹ̀ dá mi lóhùn Na'am. olòṣì ni bàbá Olùsí ni. kò sí olówó tí ikọ̀ méjì rẹ̀ pẹ̀lú ọlọ́run kó tó lówó Bẹ́ẹ̀ni. jọba ní tani ẹ máa ya wèrè Bẹ́ẹ̀ni. kí ni heart yẹ Àbí. òdodo ọ̀rọ̀ ṣe bend Pàápàá. amirul haizin bàbá ẹ̀ jókòó dáadáa Náà. ní ó wá lọ bá ànábì kí mo fẹ́ lówó Mo fẹ́ lówó. ìwọ náà ti lọ bá àfa àpọ̀ fẹ́ lówó Mo fẹ́ lówó. tọ́ ọ ní tẹ́tọ̀ àjẹ́ wọn ó rí ọmọ Bẹ́ẹ̀ni. tilẹ̀kùn máa rí ìta lọ́sùn kan yìí Lọ́sùn káyìn. ànábì ní tálábà ń tún bá mọ ètò lálùbáríkà ó yẹ ju púpọ̀ ọ̀nà tó padà sẹ́ lọ ó ní mo fẹ́ lówó Mo fẹ́ lówó sẹ̀. ànábì ló dáa sọ fẹ́ lówó lọ́mọ sin ẹran Lọ́mọ sin ẹran. ẹran náà ní í sìn Nísìn. ẹ gbọ́ Náà. ẹran tó yẹ kó bí méjì ìmí ò bí mọ́kànlá Mọ́kànlá. ìmí ò bí 20 20. nígbà tó yá kò rí ibi kú ẹran sí mọ́ Bẹ́ẹ̀ni. gbogbo olùkún kẹ́kẹ́ Ó kú kẹ́kẹ́. ojoojúmọ́ ni màá lọ́dọ̀ ànábì tẹ́lẹ̀ Bẹ́ẹ̀ni. ló bá di ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ Ẹ̀kan lọ́sẹ̀. ó ti kó lẹ́yìn ìlú Bẹ́ẹ̀ni. gbàtó yóò di ẹ̀ẹ̀kan lóṣù Lóṣù.
pàtó yà ànábì ò tiẹ̀ rí mọ́ kò rí mọ́. ànábì máa ní sẹ́ máa rí sálábà ẹ bá ń rí. yóò ní bá ń sọ fún un dúkìá yìí ti pọ̀ ní òjé ń déwájú rẹ mọ́ kí n dọ́dọ̀ ẹ̀ mọ́. dúkìá ó sì gbé yín kúrò níwájú ọlọ́run bẹ́ẹ̀ni. Olúkáyọ̀dé náà. dúkìá kò gbé yín kúrò níwájú ọlọ́run pé kú o. tó náà. ànábì kó sáà máa bẹ́ẹ̀ bá ná àyà bá dé ké gba owó lọ́wọ́ kọ́ fi tọ́jú rẹ̀ kúnnù bẹ́ẹ̀ni. ànábì ni ẹ lọ bá ń bá bu ẹ̀rìn ó bú ẹ̀rìn. ó lè ẹ̀rọ ilẹ̀ tó ránṣẹ́ sí mi sẹ́lẹ̀ mi ń ṣe níbi kẹ́ bí àwa ò ṣeré kẹ́. àwọn òṣèré kó nà ara ká yóò wá gbowó lọ́ọ̀ mi ò lè é jìbìtì Allah. ẹni tá ànábì rán ó wá dé ànábì ní kí ló sọ kí ló sọ. bàbá àdínì náà. èyí tó wọn ò lè jíṣẹ́ ẹnu tì í. ànábì ní sinmi sinmi. bí ti ń sọ fún ọ atẹ́gùn tí wàá gbé bá mi ń bì Mò ń gbọ́ Allah. ni. etí ara mi mo gbọ́ Ni mo gbọ́. ọ̀wọ́n sọ fáwọn àfa ńjọ́nú bí ọ ń tẹ́ bá ṣe ní kò mọ́ ṣe mọ́ bẹ́ẹ̀ni. òun ní dàdúrà wọn mọ́ ọ̀dùn bọ́ọ̀lù ọ̀sẹ̀ sọ̀rọ̀ ẹ lónìí. bẹ́ẹ̀ni. sálábà náà. ànábì kan wò báyìí ó ní wọ́n àsálábà náà. sálábà tí mo ní kó wá yọ zakati ò tí yọ ò yọ yìí. ègbé kó máa bá ó máa bá. ó gbé pè lẹ́nu ànábì ó gbé pé ànábì. bí ó tẹ́ yòówó ẹ̀ mọ́ nílùú yìí sallallahu alayhi wa sallam. ló bá gbọ́ wọ́n lọ sọ fún pé ànábì ti fọ́ rere ṣúá náà. ló máa sáré bọ̀ ó bá ru owó lọ́wọ́ ànábì ní wàláì òun nígbà lọ́wọ́ rẹ̀ ẹni gbà lọ rẹ o kò bá mọ́. ó lẹ́yìn àfa ẹ má jẹ́ ìbàjẹ́ mọ́ ẹ má jẹ mọ́. ẹ ń jẹ ìbàjẹ́ ẹ ń jẹ o. ẹ ń jẹ ìbàjẹ́ ẹ ń jẹ. òun lówó fi máa ń wé pé ẹ jẹ ń pa ẹ sì jẹ nǹkan ẹ jẹ nǹkan. ìbámu rí bẹ́ẹ̀ ọlọ́lé olówó ọba tí wọ́n mutí lọ kò yẹ kó wọlé jòkó ni bẹ́ẹ̀ni. kí ló dé mú dúró de níta tẹ bá parí káwá ṣe mítìnì ẹtì à ọwọ́ wọlé ọwọ́ ń dáná fún kòlíkòlí bí ẹ ṣe mú bá ṣe mú. wọn kí tí ìbá ṣe kí mo àfa pẹpẹ súpù ni ẹ ṣáàjẹ mi ó bá pẹpẹ yín súpù jẹ. wo tí wọ́n fọ́ tí rò. bàbá náà. ọ̀dùn olórí stand pé àfa ni mí àfààní mi. arábìnrin nígbà owó sallallahu alayhi wa sallam. alága náà. tálẹ̀gà ń gbọ́ arábì lọ tán lọ tán. ó kó wa lásìkò Abubakar náà. olóko àbáyín náà. Abubakar ní tá ànábì ó gbà ànábì ó gbà. èmi ò ní gbà á mọ gbówó rẹ lọ ó gbé lọ. Abubakar náà tún kú òun náà tún kú. ó wá kó wa lásìkò Usman Usman. ó ní tá ànábì ó gbà tànàbí ó gbà. tí Abubakar èmi náà ò ní gbà lọ rẹ tí ò ní gbà lọ rẹ. ó wá dásìkò Umar Umar. Ọlọ́run ló tó gẹ́ báyìí ó tó gẹ́. gbówó rẹ ti parun nù Allah. owó yín ò ní parun. khudhi min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. As-salatu ala Muhammad sallallahu alayhi wa sallam. kí ló tẹ́ yorùbá náà bí dáadáa. wa shar'an lugatan mọ́kọ́sọ́ wa shar'an hakun wajibun fil mali lillahi ta'ala. Allah. òní ká yọ tó jẹ́ túláàsì fọ́lọ̀ nínú owó wa. nínú owó wa. tòní ò tí kà wọn tí ò lówó lọ́pọ̀ ẹ̀yin tẹ́ ga ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. olùsèlú yọ sàkátì èkú kò jẹ lè yọ o kò lè yọ. ìjọba fún jẹ ní òmò jẹ ó ti kú òǹbẹ bẹ́ẹ̀ni. ẹ tí ò sì lówó tààrà bí yín ò lè yọ sàká kò lè yọ. sówó kọ́múlé látàlá wa sàká bẹ́ẹ̀ ni àbówó gúrúmì àbówó àṣà àbówó lápò gbogbo èyí wọn ẹ̀gbọ́n tí ó jẹ́ wọn dálẹ̀ slavery ni wọ́n fẹ́ kó ilẹ̀ rú ni owó tí èyí lè san tán tí èkú. bẹ́ẹ̀ni. ni aláàpọ̀ ọ̀nà lọ sọ owó tó gbà tó mọ̀ lu agolé ọ lórí tó mọ̀ jó jíjó yàkáwò pàlàsẹ̀kì ṣáìṣáìṣáì èyàn tẹ̀sí gba cooperative náà ọ̀pọ̀lọpọ̀ yín ò gbọ́n bẹ́ẹ̀ bá ti gbà tán báyìí ẹja lẹ́kọ̀ọ́kọ́ lọ rà bẹ́ẹ̀ni. òkú èkó ń dá mi lọ́rùn Ó ń dá mi lọ́rùn. ọ̀jẹ̀ òkú ọ̀yọ́ Bẹ́ẹ̀ni. gbogbo tó ń bá ká ọ ẹjẹ́ tó ní yín ó pé ẹ tí ò dáa fún kó má jẹ ayékáyé má jẹ ayékáyé máa ń tọ́ ń ṣe. bàbá àdínnísà náà. lára tí mo discover tí ò jẹ́ kí olùsí olówó ẹni kíni kí ni. wọ́n ń jẹ ayé dédé pẹ̀lú olówó bẹ́ẹ̀ni. ọ̀bọ̀lówó lòde náà. òun akọlù fún ìgbín ìgbín. ẹran ẹgbẹ́ ẹran ẹgbẹ́. ọ̀rìn dádì ẹ̀yìn ń kọ́ ọ̀pọ̀ ọ̀sìn yẹn wá ó ní same
sọ ti jẹ séèmù oríire ó burú báwọn. ẹ̀ríkìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dá mi lóhùn tí òjò ló sì ó dolówó mọ́ ẹ̀ ní kíni wọ́n ń ṣe kọjá àyè wọn ọ̀gá rẹ̀ tó gbọ́ ṣiṣẹ́ níyàwó kan dírẹ́fà wa níyàwó mẹ́rin ó ní ó ti ga. ẹ mà dá mi lóhùn kí ló tẹ̀ dáhùn mo kàn fún yín ní ìyìn jẹ díẹ̀ ni kó máa yá báyìí bàbá yìí tún ní kí ni chairman tí ń dá wàhálà lẹ̀ ẹni tẹ́ ẹ kùn lówó wọn lọ náfìlà tó wà lórí ọ̀gá rẹ̀ ẹ dákun òun náà fẹ́ ra arú ẹ ó ní gbogbo aláráyé wa ọ̀ tí ì ráyé wa ayé aláyé ló ń lò lọ́wọ́ ìwọ tó ń wago aláàgó ṣiṣẹ́ tó ti rówó ra ago ọ̀ sáré kú báwọn. ẹni kí tún ni jama tálíkà ò fẹ́ tálíkà ẹgbẹ́ rẹ ọmọge tó wọ́n ní ń wáká yóò fẹ́ ọ ṣùgbọ́n irun orí rẹ lọ́ọ́ ti dín gbèsè irun Brazilian kìnìún tó fẹ́ fi sórí sálárì rẹ oṣù mẹ́fà kò ra ẹyọ kan ẹ lọ fẹ́ ọmọ tí ń di làmọ́lẹ̀ tí ó di irun 1,500 irun 1,000 táwọn jẹrẹ ṣe korokoro sáyẹ̀sì rẹ nù sọ̀rọ̀ yẹ lẹ́sẹ̀ sọ́ọ́sọ́ ìyá rẹ ó ṣe àgbákò. Zaku fa inna zakata asina furudul ibada haqqun alal aghniyai ẹjọ́ zaka ayatul fuqara'i. lórí tàbí ní kẹwàá zaka ó jẹ́ ìwọ̀ fún ẹ̀ tó lówó láti mójútó àtàlíkà ẹ̀gbọ́n yorùbá mi láti mójútó àtàlíkà láfi ní kẹ́ yọ ìdùnnú kò lè bá àdáyé tiwọn náà kàn náà lè dìde so that wàhálà ò ní pọ̀ lọ́rùn yín. hakun alali aghniyai bàbá Imam ri'ayatul fuqara'i. bàbá Imam zaku tábà ayọ̀ zaka wọn ní kásẹ̀ sí 200 naira wá 1,000 zaka kọ́ ìrégbè lọ sí o tọ́ba ayọ̀ zaka rẹ lọ́dún ni zaka ẹlòmíì wọ bóyá bíi 10 million ronú pé mo fẹ́ fún yàn mẹ́wàá 1 million ẹ fi dá sẹ́lẹ̀ ní o ẹ máa fi tajà ní o zaka ni ta fún yàn tó di ọdún tí ń bọ̀ tó náà tó lè bùn yàn bẹ́ẹ̀. Allah Saara kò sí ètò ọ̀lẹ́ fi ṣe ẹ sì máa tẹ́ máa gba Saara ẹ náà wo ni àwọn ẹni ilẹ̀ àmì kọjá Saara àti ẹgbàá ọ jẹ Saara kan yìí wọ́n ń pín láti Kóńgò kí wọ́n náà wá lọ tó ìwọ tó ọmọ rẹ náà lọ mọ́kà tó lówó lọ bí tí wọ́n ti taari ẹ̀ ṣubú tó kú dànù ọmọ màá ní mọ́mí ẹ̀ sì ń dojú tì á alábùkù yá ni ọ́ ṣùgbọ́n mọ̀ tiẹ̀ náà ń fún yàn dandan ni kò jẹbọ káàkiri ayé ni tó ń jẹbọ kábí túùkú ọ̀fíìsì ẹ̀yìn àwọn ọmọ rẹ. chairman ò gbọ́ ìyá mi tó fẹ́ tó gba ráìsì bí lónìí ọmọ rẹ náà rà fún yàn ojú kòkòrò ló fẹ́ pa ọmọ rẹ wá rí ọ nínú fídíò pé màámi ní náwó ẹ wọn ń sunkún ní London ọ̀rá yé wa ìyá àyà ni ọbọ ọmọ rẹ lójú jẹ àtiwọ́ bàbá tọ̀ ní mọ̀nà jàmàlà ní mọ́sálásí jọ àlàmísì ṣùgbọ́n ọmọ rẹ ló páàkì ọkọ̀ jọ rẹ́gẹ́dẹ́ o wọ́n fi wá da ata sí ọ lójú ẹ̀ lọ́hún bàbá yín olórí ní ìrètí yíra mọ́ títì kápẹ́ ní kálukú dúró lórí bọ́lá ṣe dáa ni ọrùn ní wọ olówó àbá náà kẹ́ ẹ̀ ní ẹni kà ní bàbá olówó ò lè tọ́jú wa tán yóò gbìyànjú ni tọ́lọ́lọ́ tó dá wa gan kò pín dọ́gba. Allah ẹ máa kárà sọ lówó ó láàhùn ìwọ náà lójú kòkòrò kí ló wá délé rẹ. bàbá Imam ẹni tá a bùn lówó ó sì kọ́ ní sọ méjì ó sì rẹ ẹyin méje ó tọrọ owó nípa olówó tó jòkó ẹ ṣe ẹ lè jẹ márùn ẹ lè jẹ ẹni tí ẹ bùn lówó Saara ó wá lọlé oúnjẹ ó ní gbogbo nǹkan ló lòún fẹ́ ẹ bá ń sálásà pé ní fi gímù ìgbín
àmọ́ wọlé àmọ́ jáde. Zaku fa inna zakata asina furudul ibada. bàbá ẹjẹ wọn sọ kínní kan ntọ́lọ̀ fi ní ayọ̀ zaka ẹni kínní ẹ̀ dá mi lóhùn àwọn kan ní kọ́lọ̀ lè fọ́ àmọ́ ẹni kílẹ̀ kejì ọlọ́run fẹ́ dá òkè bóyá ó lè fún wa tó ti fún wa lè fún yẹn pé mo fún ọ òun wá ní ọmú wa tán òun 200 mélòó ní ọmú wa ẹ̀gbọ́ 1/40 1 nínú 40 lónìí kọ́ mú wa ẹ̀kẹta ọlọ́run fẹ́ fi wò pé bóyá òun là máa sìn àbówó tá a ní owó ti di ọlọ́run mélòmíì lọ́wọ́ ó di àdánwò. Zaku ọlọ́run ti wá mọ̀ pé owó lókun ẹ̀mí wa wá ní lọ yọ tó o bá yẹ díjú yọ báyìí ọ̀gá sí ni. fa inna zakata. bẹ́ẹ̀ ṣe ń nà yín bàbá olówó tó dùn yín lọ ń bẹ àmọ́ kò lẹ́mìí ṣe kí ìlú ó péjọ báyìí nínú ooru àwọn adúró ayé ti yẹ yín ọlọ́jọ́rùn yẹn jù báyìí lọ. asina furudul ibada. ẹ bá yóò bá níbi òní sófò. haqqun alal aguniyai ri'ayatul fuqara'i. haqqun alal aguniyai ri'ayatul fuqara'i. bóòlù àṣẹ wá yọ zaka wọ́n ní ká bẹ̀rẹ̀ lára àwọn tí wọ́n bímọ ẹ kọjú sí mi mọ̀lẹ́bí rẹ kò dáa kọ́ lówó kábúrò ìyá rẹ máa lẹ̀rọ gbé zaka láti bẹ̀ àwọn àbúrò ẹ ti ń sọ̀kadà sọ di mọ́tò ẹ tẹ̀lé mi mọ́sálásí lè bàbá rẹ tí ò ní bọ́ o tí a bá tọ̀ ní àlùwàlá àgbọ̀n ní sáfù wájú yọ zaka ńláńlá dalẹ́ ọlọ́run wọ̀ fi tún kọ́ ẹ tẹ̀lé mi àwa délé yín àti òlọ́mọ́kà pọ̀ akànni aláàjì wọn ò tiẹ̀ lé wẹ̀yìn lórí wọn sàlámọ́kà. lọ́lẹ̀ bàbá rẹ àbúrò bàbá rẹ ti ń ta pàrágà dádì ẹ̀ ń dojú tì mí ẹ gbà 5 million ní ẹ máa ta ọ́ìlì níta ẹ máa ṣe dáadáa mo fẹ́ máa rí yín torí ẹ̀yin lẹ múlé lọ sàkánù kí ṣe kọ́ máa fún aládìẹ bíi kọ̀lọ̀kọ̀lọ̀ gbogbo ọtí tí wọ́n múlé lọ rà wá nùlù àwọn àforí rìn àwọn owó kọ̀ náà ọ̀ ń ba ayé jẹ́nu. dami náà ká máa lọ. Zaku fa inna zakata. bàbá ẹnìkan wà ní ìlú bí ìlú yìí ìlú Atiba ọlọ́mọdé ó tú. àmín. tọ́ba sí àmì yóò dùn mí. àmín. tiẹ̀ náà ní tú. àmín. bàbá ìdíni ètò ní owó ló bá wọ̀lú ẹ̀yìn yá wa. ẹnìkan kò bá kì ẹ̀sìn lógún wọ̀lú wọ́n kóra kọ́mí tẹ̀lé ìbáka àwọn àwọn wo bí wèrè wọ́n lọ bá bàbá rẹ̀ kó ló mọ̀ tẹ́ aráàlú ọmọ kí bàbá rẹ̀ ní wọn ò rí ọgbọ́n wọ̀lú wọ́n ní ta ni wọn ò rí ẹ̀sìn méjìlá làkúnmí mẹ́rin bàbá rẹ̀ ní àní wọn ò rí ọ́ ròdàbò ni wọ́n ṣe rí mi àìtẹ́ yìí bàbá ni wọ́n ò rí ọ ní ìsìn lọ padà ọtí kàbùkù eléyìí náà wá lọ lẹ́yìn oṣù kan tírélà ráìsì kan tírélà ẹ̀wà fi tẹ̀lé aṣọ àǹkárá soso sẹtìmọ́rú ìgara rà á sẹ̀mó tírélà kan mọ́tì ìwà o wọ́n ní kí wọ́n wá pín lóko rẹ̀ ní ẹ bá pín oníránṣẹ́ ọlọ́mbọ̀ ló bá ní mo fẹ́ wá kẹ́yìn ìlú mi o la ilaha illallah
àtẹrù àtọmọ gidi bẹ́ẹ̀ni. àwa ọ̀rọ̀ wa lọ dúró lẹ́yìn ìlú olóore wa ń bọ̀ olófa ń sẹ̀mó olófa ráìsì olódàsọ fún wa sẹ̀pẹ́ sídógún wọ̀lú ń jọ́sí ó wá dẹ́yìn ìlú ẹnìkan wá tẹ́yìn kalẹ̀ ó ní máa gùn mí. máa gùn óhó wa lóde yìí máa gùn wá. àṣẹ tó fẹ́ wọ̀lú tó fẹ́ kí n hó lè dáadáa àṣẹ yóò ṣe é bẹ́ẹ̀ ni. yóò ṣe é bẹ́ẹ̀ ni o. hálà wo ni olówó tó dágbó létí wò kí pé káàbọ̀ bàbá wa dé. bẹ́ẹ̀ni. sẹ́gbódòdó ọ̀rọ̀ nílùú tẹ̀pẹ̀mí sí. àlùbáríkà olówó ẹnu olòṣì ni ó ti bóde. yóò ti bóde. olùkáyọ̀dé olówó ò lè yin olówó. ò lè yin olówó ẹgbẹ́. ọkọ̀ tó ń gùn lónà ń gùn. lónà ń gùn. ẹ jọ fi iná kíra iná express ní yẹyẹyẹ. bẹ́ẹ̀ni. olówó kan nílùú wa ọlọ́run jẹ́ ọmọ dáa fún lọ. àmín. bàbá wa lọ Canada níjó ni ọkọ̀ tó kó sínú ọgbà tó kéré jù ètò kéré jù ní 190 million. Allah. iná bá ṣẹ́. iná ṣẹ́. ó ti ti géètì pa. ó ti géètì pa. iná yìí ń jó. ń jó. anáṣọ aṣáájú mi náà lè jí ni. Allah. èyẹ burú jáde jẹ̀ nínú lọ. bẹ́ẹ̀ni. ọmọ pólì tó wà ládùúgbò. tó wà ládùúgbò. àwọn tálíkà ti ń fún lóúnjẹ àwọn afọfẹ́sì wọlé àwọn anamọ́tò láti ìdùnnú rẹ síta báyìí wọ́n ń gbé odidi ọkọ̀ 12 kò sẹ́yìn ojú náà ń bẹ̀. tó bá dé tó lè wọnú náà sẹ́yìn lówó lè jáàkì ọkọ̀. sẹ́yìn jáàkì ẹ̀. olùsí ní mẹ́gbà kó lówó kù. bẹ́ẹ̀ni. ẹ wá lówó ẹ̀ sí dáadáa ẹ wá ń kára ní ìsìn náà àkàrà tí ẹ múlẹ̀ yìí náà tó wọ̀ ẹ wo lórí ire yẹn. ẹnìkan ò dá yín mọ̀ ẹ̀ tún wá gbádá lẹ́ńtù àga nínú ẹ̀ tẹ̀ fún lówó oúnjẹ tó ní gbèrèga jù yín lọ ń bẹ. ẹ ti náwó olówó tí ń fẹ́ hò kí ló fẹ́ kó lówó ṣe tó bá sì dáná ọ̀run yín ni ó dá sí kò lè dáyé gbé síbi ẹni kí anùmọ́ dàrò. إنما الصدقات للفقراء والمساكين. kí ló dé tẹ́ tẹ̀ pa adẹ lónìí kí ló tẹ̀ lọ wọ agbádá lẹ́sì kí ló tẹ̀ lọ dé fìlà tẹ́ fi góòlù ṣe ṣéun lẹ̀ ní bàbá Imam ẹ ti gbogbo olú mọ́dà 100 million tó rọ ọkọ̀ fún lè mọ́mù tó kọ́ mọ́sálásí gbogbo kábínẹ́ẹ̀tì tó kún ọlọ́mọ́kà tí ẹ gbádùn ṣé kò yẹ ká gàdó yàtọ̀ lónìí. ẹ wọ́sọ èmi ní. gbọ́dọ̀ ti da fún ọdẹ tọrin bí àtùpá. àbí àkóyí bọ́dì báyìí ẹ́ńjìnì. àwa ìtàn yẹn o mo ti sọ̀rọ̀ Zakat bí owó máa pọ̀ sí ọlọ́run fowó mọ́ kò ní run ọlọ́run ó sọ owó náà mínà tálà. àmín. òfò ní bá owó tí wọ́n yọ Zakat ń bẹ̀. àmín. ẹ̀ sí àmín. àmín. iná kì í jẹ́ tí wọ́n máa tọrẹ. wàlá náírà bí múhùrì kọ́tì jàwádà. amiru ni wa ìzí. wàlá òkànà àlì jàwádù mínàlì màjúsì mùkáfàtù sàmáhàtì dàrú khulidin. bàbá àmọ́ olówó tó pọ̀. bẹ́ẹ̀ni. àmọ́ tá a pẹ́lẹ́ nǹkan bá rìn ló pọ̀. mọ̀nàká ẹ̀. bẹ́ẹ̀ni. kó yẹn lẹ́rù Ìmámù wa pé èèyàn gidi ni níta bí ròyìn ká tó sọ̀rọ̀ fẹ́ẹ́ lé wákàtí méjì. bàbá Imam wọ́n ní mọ́tò tí ń gùn ọ̀sára ni ó gbé fún mi gbì tí n bá ń lọ Ìjẹ̀bú ń bẹ̀ wọ́n ti sùn kí n tó débẹ̀ pẹ̀lú AC bí kéèyàn ó dì bí ẹja gbogbo ń tẹ̀sí ni wọ́n sọ ìtẹ̀sí lánàá mo ti gbọ́ more than 50 million kẹlòmí kó wá ha ẹ sì ní kí wọn máa tábà fún yín láàárọ̀ yìí wọn ta. bẹ́ẹ̀ni. wàá múná. ìwọ lówó tó lọ́ọ̀ láfọ̀ọ́sẹ́ ọ̀ náwó ni kò sí àfọ̀ọ́sẹ́ tó tó owó ẹni kí n jẹ́ ẹdẹ wò ẹni kò láti ẹdẹ wò ẹnu ẹ̀yin aráàlú mi mo fẹ́ pín nǹkan àwẹ̀ mo fẹ́ kẹ́ wá ní 3:30 lóru sọ pé ọ̀fin kan bá nú o kò ní ku ẹnìkan báyìí ẹni méjì náà ti 12:30 ni mo ti dé mi nọ́mbà wá o sọ láfọ̀ọ́sẹ́ àbí ò láfọ̀ọ́sẹ́. mukafatu sama hati daru khulidin wa amunu mimma khafa
يوم بوسي وأمر وأمن من مخافة يوم بوسي. أمير وعزين kan ti ní sìn 6:30 náà ti débi lónìí bẹ́ẹ̀ni. ẹni kí ló fà á kí ló fà á. àwọn tákọ́ lè dín wọn sùn nù bẹ́ẹ̀ni. àwọn tẹ ẹ rántí ti nù bàbá àdínní àtẹ̀yìn rántí nù bẹ́ẹ̀ni. gbogbo olówó olówó. tí o bá sí ayé tálíkà mọ́ ọlọ́run ó dàgbọ̀ mọ́ tálíkà ni. Allah. wàlá náírà bí muhriqati jawada. níbi tẹ́ ẹ tóbi dé lọ́wọ́ mi òní nìkan ní ṣe tàfsírì lọ́fà torí ní àfihàn lọ́fà ń ṣe tàfsírì fún ọgbọ̀n ọjọ́ mo sọ fún yín àbí mo wá bẹ kábíyèsí lálẹ́ àná mo náà ti ń pè mí fún ó ń dùn lu wọn nínú mo fẹ́ lọ dunnú bàbá ní mọ́ ọ lọ. bàbá yọ̀ǹda. wàlá kana al-jawadu min al-majusi. mo tún ní Ìbàdàn tó pè mí mo ní ohun tí ń nága owó Ìjẹ̀bú lọ́ọ̀kan ní tó bẹ́ẹ̀ ti ẹ rí. wàlá kana ali. bàbá tí n bá gbọ́ pé ẹ bẹ́ẹ̀ sí lówó tó yẹ tọ́jú mẹ̀kúnnù èmi ò ní wà kí ni fáá ṣe. ẹ fọ ọmọ owó yín. wàláì ní wa mo sọ. bẹ́ẹ̀ni. njọ mo ṣe lọ́fà àwọn olówó fẹ́ẹ́ ni mo sá lọ. bẹ́ẹ̀ni. mo ń ṣe fìdáwọ̀ nìkan wá gbó wa kí mo ní ó ṣe. mo rẹ kó wájú mi. kó ní. wọ́n kí ló dé mo ló ní ká kò fẹ́ kó dá fọ́mọlà kejì. Allah. àwọn aláàmọ̀ kékulù aláwọ̀ fún ọ ìwọ ọmọ tàbátì àdá yìí. bàbá ẹ wo iye orí ṣé ẹ mọ iye wòlíì Ọlọ́run tó wà níbí ṣé ẹ mọ iye tọ́lọ́ bùkátà tó wà níbí ẹ dá mi lóhùn olówó tí o bá lójú àánú nǹkan ó ṣe ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn olówó kan bẹ oníyàwó fún 20 ọdún wò rọmọ bí ní bá gba àlejò irú bẹ́ẹ̀ ti gbà á lálejò yìí oúnjẹ tó wà nílé èèyàn kan náà ló yó yàwó bá dáná tán ó ní ẹ wá jẹun ọkọ lọ́ọ́ tú mi láṣìírí àwọn méjì náà má pín jẹ àti wá lálejò báyìí àlejò nìkan ni yóò jẹun yàwó ní bò ní ti ṣe ó ní tó bá ti gbóúnjẹ kalẹ̀ fẹnu paná èmi ò máa jẹ tí a bọ́ ọkọ máa jẹ tí a bọ́ àlejò kó máa jẹ oúnjẹ gidi n tí a ṣe náà nù o ọlọ́ni wọ́n sì fún tálíkà lóúnjẹ ó dà nísìn mo fún ọ ní ìbejì lọ́nà 10. Allah. wàlá náírà. ṣé bẹ́ẹ̀ ṣe tó yìí o nǹkan mi bẹ́ẹ̀ tẹ̀ tó tì ní. onílọ́yọ̀ wọn sì náà rẹ̀ fún yín. bí muhriqati jawada. tó bá sí ọ̀nà mílíọ̀nù ẹ̀ ti rí owó tẹ̀ fi ń nà báyìí ọlọ́run bá sọ di bílíọ̀nù. wàlá kana ali. láti títì ní ti ráàyè rìn mọ́ torí orí kan. jawadu min al-majusi. torí orí kan. wọ́n lóyún náà ni kò jábọ́ sánmọ̀ wọ́n bí lójú ara ni wọn ò pọ́ lẹ́nu. gbà tí mo débi stampede fẹsẹ̀ lẹ̀ mo bẹ Ọlọ́run ni ẹ má yí padà o. if'alil khayra. ẹ wò mí ẹ sì máa fọ̀rọ̀ lólówó tí ò wúlò ẹni tẹ́ bá ti bá lọ lu tiẹ̀ tí ò bá nírú yìí ẹ má bàa sọ̀rọ̀ ẹ mọ́ yóò kọ́ ẹ níwàkiwà olówó tó bá fẹ́ mọ̀ bó ń da bó wọ́n da irú ìlú yín sí ká máa lọ ọ̀nà ẹ̀pẹ́ hùn bó ẹ mọ́ra wọn ẹ kàn sí bẹ́ẹ̀ ni kọ́kọ́ bàjẹ́ kẹ́ máa tún ṣe ń títì bọ́dọ̀ kàràbà kọjá tí ò bá dúró tí mo ru akọjá tó pé olóore wà ní tẹ́lẹ̀sẹ̀ kọjá tó yín mú ọ̀wọ́ náà olóore ò tí ì já lẹ́nu wọn ò dá mi lóhùn. ìparí ọ̀rọ̀ if'alil khayra. gbìyànjú ọ̀sẹ̀ dáadáa ṣe bọ́ọ̀ ti ní rí. mastata'ta wa in. tẹ́ bá ṣe dáadáa yìí ẹ ṣe fún àtàlíkà o. ẹ ṣe fún wa. kana qalila. ayatollah kí o ayatollah. innama sadaqatu lil fuqara'i. baba
Baba. empowerment Nah. bẹ́ẹ̀ ṣe ń fún ọ lóúnjẹ yìí ẹ tún wá sa àwọn ọ̀dọ́ ẹ ti ń ṣe ẹ empower wọn ẹlòmíín bẹ́ẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ àìníláárí ni o Saara sì máa sọ yẹn dọ̀lẹ́ ni yóò kàn ṣe gẹlẹtẹ ni tẹ bá rí ẹlòmíín mi títí ń dá ọlá ẹrù kúrò lówó ni Saara sì ni gbogbo ọ̀tẹ̀ bá fẹ́ fún lápò ráìsì lálẹ́ nísìn yóò máa fi ṣe túwọ́ ráìsì ni màtí ò rà tálíkà tó lu mílíkì tó mú tán wọ́n bùn ni kápẹ́ ló rà ni yóò fi pépà lẹ̀ yókù lórí mi. bẹ́ẹ̀ni gbé inú omi. yóò wá gbé inú omi. innama sadaqatu lil fuqara'i wal masakini. àwọn opó 125 every month ní fún ẹ lówó 50,000 naira. Allah. bàbá yàtọ̀ sínú àwẹ̀ ra irinṣẹ́ tí ẹ dákẹ́ àwọn tó bá kọ́ sí aránṣọ ó fẹ́ sí fírídọ́ọ̀mù ọmọ tí ò ní irinṣẹ́ fẹ́ sí fírídọ́ọ̀mù fún yóò ta àgbàdo kẹ́hìn létí títì ni ẹwà empower lára ń tẹ́sí lọ́dún tí ń bọ̀ ẹ̀kọ́ kalẹ̀ sẹ́kẹ́tìrì kò kọ́ gbogbo alásèlásè tó wà nílẹ̀ tó ti dínú Rajab wọ́n mọ̀ ṣe díje ẹni bá ṣe kò kínní ibi là á ti fún lẹ́bùn mọ́kà ni ó lọ ni o kínní kan ni ó ṣe ibi ni ó ti wá máa gbẹ́bùn gbogbo olóòké tó sì wà nínú ìlú yìí Imam ẹ̀ kọ́dínéètì ẹ̀ ọmọ tó bá wá Jésù méjì ọmọ tó wá Jésù mẹ́ta tá a bá máa ṣe wúrí fún wọn Islam ò ní ga. Tani gbogbo tó sì wà ẹ́kì lọ́dún yìí ní public school jọba ó wà ẹ́kì wọ́n kílíà rẹ̀ ẹ sọ pé Ọlọ́run tóbi. wal masakini. ń lọ ọmọ tẹ sanwó wọn yìí medical doctor ń bẹ sí AL-AMEEN engineer ń bẹ accountant ń bẹ governor ń bẹ minister ń bẹ ọmọ tí náà lọ́mọ yàn lẹ́nu gíga. wal masakini. lọ́jọ́ orí. lẹ́ ń sànú báyìí. ìwọ kan wá ní wọn lọ lówó olówó tí wọn máa káàbọ̀ ó lò sí ní ọ́. sọ olówó náà ń gbọ́ gbogbo ọkọ̀ tó kún títì ẹ̀yin náà lẹ́kú kó wa ṣùgbọ́n bá a ti ń ṣe ìṣe bẹ́ẹ̀ lẹ́ ń ṣe bí wọ́n ti bí ẹ̀yin náà. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ wà àríkọ́sí lónìí kẹ́ lọ ṣe bí tẹ́ bí. tó bá dijọ́ ọdún ẹ tó bá máa wo tí màá ti yí di bọ̀ èrò wa pọ̀ lọ ṣúà gbogbo olóbìn lè wa àtọ̀run tí mo ti di mọ́ mú Ọ̀fà aṣọ tí wọ́n wọ̀ lọ yí di ẹrú Ọlọ́run ti máa ra lójoko yìí. lọ́dún tó lọ mo sì ra aṣọ 18,000 fẹ́ni kọ̀ọ̀kan. àwa wọ̀ wọ́n máa pé jayé lè má mú o orin tí wọ́n máa kọ́ fún mi nù. àwa ń jayé lè má mú bàbá wa jayé lè má mú. ṣé òtún èmi kí n tó lọ fa dúró owó ra ago ẹ̀ẹ̀kan náà ni ó ní yìí mà tún wọ́n lọ ìyàwó mi ago tó dé lánàá nù àbùkù kan náà nù. ẹ̀rọ yìí sára tálíkà torí ẹ̀ mọ́mọ́ tí wọ́n bí. bàbá gbogbo tó fún yín ní kọ́bọ̀ kẹ́ tó dé yẹn èwo lẹ́ni gbàgbé lónìí. sókí sàkálẹ̀ gbọ́n dáadáa lẹ́gbọ́n àwọn gbọ́dọ̀ dákẹ́ báwọn èyí tí wọ́n fún ní nǹkan kí ni tín. ṣé mo lè sọ tiẹ̀ náà. bàbá lè sọ. ẹ fẹ́ gbọ́ báwí. wal masakini. ọmọ tí mo ní ọ wí. naam. àárọ̀ sọ ní àgbẹ̀ látòkè. ara sọ ní ata nǹkan thumma usirruha. àwọn kan bẹ̀ jẹ́ mọ́. naam. ẹ dá mi lóhùn. àdúà ẹ gbọ́ lil mun'im. ká ṣàdúrà fẹ́ni tí ń ṣèdẹ̀kùn fún wa tí a máa ń sà. kárin tálíkà
ẹ rí olóore ní olóore. ẹ rí wọn bẹ́ẹ̀ o. ẹ kà á kún opportunity àti fà. ìfà. ìyẹn fún ọ ní nǹkan ló kéré. olókéré. òun ló jẹ̀bi ní àbáwọ̀ rẹ tí ó là ọ́. àbí. ọmọlọmọ fún ọ ní nǹkan àwẹ̀ olókéré ṣùgbọ́n bí tiẹ̀ tí ó yàn. tí ó yàn. tí ń lẹ́kọ̀ọ́ mọ́ ọ lójú. mọ̀nàkáyè kó máa dùn ọ́ tí ó bá dùn ọ́. bẹ́ẹ̀ni. ọ̀ ṣe bínú pọ̀ ọmọ rẹ tí ó yàn. àbí. tó fẹ́ pẹ́ ní tó ń jẹ́njẹ́ rẹ. olókéré. ẹ̀yin ìka tẹ́ ń bẹ lójú agbo yìí. náà. tẹ́ bá bínú gé igi tó wù níwájú ta yín òòrùn ni ó pa yín kú. yóò pa yín kú o. ọlọ́pàá jẹ́ mọ́ arálága yóò dà fún ọ. jẹ́mọ́ ní náà náà. ẹ̀ dá mi lóhùn. náà. ká máa ṣàdúrà ká máa ṣàdúrà. fẹ́ni tó ṣe ìdẹ̀kùn fún wa. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ náà. ká wá fi oore hàn. láfi hàn. wọ́n lọ lọ mọ́kà ọba dé mọ́ṣáláṣí ẹgbà àwọn náà fẹ́ rìn lọ́dún ni sọ́fẹ́ lọ kú ní ọ̀sà ni. àbí. tọ́lọ fẹ́ rìn tọ́lọ fẹ́ rìn. lágbájá rán mi ní maka. mọ́kà ìrìn ire tọ́rin tọ́ọ̀ fi ní sọnù lọ́nù. bẹ́ẹ̀ni. ìyẹn kẹrin léyà wa ó láwa náà wọ léyà lọ́dún ni ọ̀ wọ̀ náà ta ló rẹran fún ọ. lágbájá. abaramu-ore jẹ ìka ìkà. ọ lè sọ pé lágbájá sọ oore fún mi ọ̀ lè sọ. ìmáàmù sì sọ tiẹ̀ fún mi. àbí. ìwọ náà dákọ̀ olóore rẹ ká gbọ́. wọ́n fọ́ bo oore mọ́lẹ̀ bẹ́ẹ̀ni. ẹ tí mo fọwọ́ bo oore ọwọ́ rẹ gbiná jọ̀lì kìámọ̀ ni. gbéná. jẹ̀mọ́ ẹ̀ ní kí tún ni náà. wàhùbùhù ọgbọ́dọ̀ fẹ́ràn ẹni tí ń sọ̀rọ̀ fún ọ. fẹ́ràn rẹ̀. àwọn ń dìtẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ fún ọ ọ náà lè wí ni aláṣejùmọ̀ ni n tó fún ọ kò ní lálùbáríkà. Allah. ṣé wọ́n ń de bàbá àdínì one day. torí àwọn náà ní tiẹ̀ lọ́wọ́ bí wọ́n ṣe wáyé bẹ́ẹ̀ni. wọn ò ní tẹ́lọ́rùn pa ni. pàápàá. ẹ tiẹ̀ máa gbọ́ náà ìwọ tiẹ̀ fún ní nǹkan ọmọ gbedele ọ̀gbẹ́dẹ́lé o. tálíkà tí ń yálè ẹ. ẹ bá ń dárò bẹ́ẹ̀ni. ẹ bá ń dárò tálíkà tí ń yálè ẹ máa bá ń dárò. bó ṣe gbà ló ti mẹni tí ó gbé fún. bí wọ́n ṣe gbé ráìsì fún báyìí ló bá pe àlè ẹ ló máa di my sweet orí rẹ burú ìwọ ní sweet. àbí. mo fẹ́ kó o ṣe ráìsì yẹn kó o ṣe wóró kó bá ń fọ́rú lé lórí dákun ráìsì wóró ṣé wọ́n lọ rà á. àbí. ẹ̀gbọ́n ìyá ẹ ó lọ fẹ́ ló bá dé kò sanwó rẹ ni. sanwó rẹ̀. ṣẹgbọ́ náà. bàbá àdínì bàbá àdínì. ẹni tó jẹ́ mọ́ kí ẹ látàárọ̀ nù náà. bẹ́ẹ̀ bá dá ilé lẹ́jọ́ kó ń bí o yóò ti kọ́ yín bẹ́ẹ̀ni. pé gbogbo wọn tá a ṣe lọ́mọ yẹn máa ń ṣe àmàdáràn ọlápẹ́ ti ṣe dáadáa nínú ìfilẹ̀ jòkó bẹ́ẹ̀ni. olówó tí o bá wúlò lù yín nísìnyí báyìí yóò dá ọgbójú kàn yín ni bẹ́ẹ̀ni. ẹni kí ló fà á kí ló fà á? n tí ò lè tó ìsakọ ọlọ́run ti ṣe é ó ti ṣe ilẹ̀ mọ́. wọ́n tọrọ yẹn lọ́lọ́ rẹ̀ ọ ní òsì ìyẹn wá jẹ àmàlà ọníyàn ni yóò mọ ọ lójú ni bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ṣe ń tẹ̀sí lásìkò kọ́mọdé tó ń nà ẹ́ mọ́lẹ̀ ẹ̀yin olówó ọ̀gán dùn wọ̀nyí. náà. ṣé ń gbọ́ wọ́n ń gbọ́. ara wọn balẹ̀ bẹ́ẹ̀ni. ẹ máa lówó ládùúgbò yìí kàní fẹ́ràn fẹ́fẹ́ rí tì ní ẹ máa náwó síbi tí ò yẹ bẹ́ẹ̀ni. ọ̀ náwó sílé ọlọ́run ọ̀ náwó sára tálíkà ọ̀ tún náwó lórí àfa nǹkan sí ọ. bàbá bàbá. bẹ́ẹ̀ sì ń tọ́jú àwọn àfa náà ẹ tó máa tọ́jú wọn lọ máa tọ́jú Imam wọn. fún mi ní méjì ní ọmọ rẹ Bẹ́ẹ̀ni. mo fẹ́ràn wọn ní yunifásitì bẹ́ẹ̀ni. òyà náà ìbí ibi. mú tiẹ̀ náà wá Wá. ó ní sẹ́tà ń ṣe yẹn tí wọ́n ní àfa ìṣiṣẹ́ ìkànnì ń lè ṣe nǹkan mí kún báyìí pa bẹ́ẹ̀ bá pa mí lókù. research gbà mo bóde láàárọ̀ ẹ̀sọ́ ọmọ mi wọ́n lójú mi ń wú mo ló ti di jẹ́fà tí mo ti sùn báyìí Allah. torí wáàsí mẹ́rin ni màá ṣe lójúmọ́. bẹ́ẹ̀ni. tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ research upon research orí òwà ní sùn tó bá yá ọwọ́ mi máa backfire torí mo ti lójú nǹkan ní ẹ̀bùn àfa àlọ́kọ̀ tọ́ ní tọ́ lóògùn ló ìgbà ọkọ̀ tí ń bùn olórin àwọn abùn àfa inú wa ń bí ọ ló ń bí ọ. ọ ìṣẹ́ ni ọlọ́run ọ ìṣẹ́ ni ọlọ́run. káyà rẹ délẹ̀
walimasakini ọ̀sẹ̀ wa tẹnu márùn mo ti tu látẹ̀ kan. wal-amilina alayha. àwọn tó ń ṣe ṣàká àwọn imam àti kábínẹ̀tì wọn wọ́n lágbára àti fún wọn níbẹ̀. bẹ́ẹ̀ni àná lẹ́tọ̀ọ́ sí i. wọ́n lẹ́tọ̀ọ́ sí i because àní òjèṣẹ́ yín ó yọ. bẹ́ẹ̀ni. wal-mu'allafati qulubuhum. àbá àtọ́ka wọn ò balẹ̀ bí olórí ilé tí òsì òjẹ́nu rẹ̀ tọrọ. bẹ́ẹ̀ni. ẹ̀yàn fún. wa fi riqab. ẹni tí bẹ nínú ìgbèkùn tí bẹ lábẹ́ ọ̀gá kan tí ò dára rẹ ni. ẹ fún. wal-gharimina. àtẹ̀tí ẹ jẹ gbèsè. wọ́n jẹ gbèsè. ó ti ní rí kò wá ní mo wá jẹ gbèsè. wọ́n forú rìn bí asín. wa fi sabilillahi. ẹnẹ sí orí àti ẹ máa ń jagun sójú ọ̀nà tọ́lọ́ àáfà tó dálé kéwúlẹ̀ tó wá ń kọ́ ọmọ kéwájú ta irú bẹ́ẹ̀ ṣe dálé kéwúlẹ̀ wọ́n lè fún yín kẹ́ báyìí náà ṣe dálẹ̀ wọ́n lè fún yín àáfà tí mẹ́wájú ta alifati ha bá fati bá òjò wá dé kò rí bí dúró sí ẹ bá kọ́ ìkànnì síwájú ta rẹ̀. wa buni sabil. onírìn àjò tí ìsopùrọ̀ tó wá ha ẹ̀nà lé lórí. faridatan minallahi. ọ̀ràn èèyàn ní látọ̀dọ̀ Ọlọ́run túláàsì ni. wallahu alimun hakim. bàbá Olúkáyọ̀dé Marwiyu ẹ̀ ní ṣe òfò àmín. abiyamọ sami àmín. ẹ̀ sami dáadáa àmín. ẹ̀ sami dáadáa àmín. ẹ bá náwó sí wọn. ẹ náwó sí wọn. ẹ má ṣe tí ò dá sáàjì Marwiyu. Marwiyu. kẹ́ ẹ má kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹni bá ṣe tí ò dá sáàjì Marwiyu. yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹ má ṣe tí ò dá sáàjì Marwiyu. kẹ́ ẹ má kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹni bá ṣe tí ò dá sáàjì Marwiyu. yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. yóò kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. ẹ má gbọ́ ẹ má ṣe tí ò dá sí ẹ wí wọ́n ni. kẹ́ ẹ má kàn tí ò dá lọ́dọ̀ Ọlọ́run. mo tó jẹ́ ń dá wákàyè mi sábà fún rìn wá sí mi lè kọjá kí n má ṣe irú eléyìí àmọ́ bẹ́ẹ̀ yẹn bá dẹ sọ kó dáa bẹ́ẹ̀ bá sọ kó dáa tó bá yí padà tí ò ṣe dáadáa mọ́ ọrùn yín ló wà kéèyàn olówó kò ní kó lè ná o bẹ́ẹ̀ni. kéèyàn lè ná kó wá ní kó ná síbi tọ́lọ́hún ti gbàṣẹ rẹ bẹ́ẹ̀ni. tábà náwó bàbá náwó. wọn ní ká ná fìlúwàtì náà. lásìkò tí náwó wúlò yóò wúlò. ẹ̀ dá mi lóhùn náà. ká tún wá ná tó dáa náà. ká tún wá ná fún àtó nídìí ẹ̀ a ní díẹ̀. ẹnu ẹ̀ dákun èyí tẹ́ fẹ́ fún ní nǹkan bí ẹ má pààyàn sí alọ́run ẹ má pààyàn sí alọ́run o. ẹ má jẹ́ olóore ó jẹ̀bi o ẹ má jẹ́ ó jẹ̀bi o. ẹ dákun o. security yín ò tó tó. ẹ lọ kó sí wa o ẹ kó sí wa o. kẹ́tọ́ lè pín pa náà. àwọn tí ò mójútó yẹn gbọ́dọ̀ lé ní 50 bẹ́ẹ̀ni. tọ́lá kan bẹ ló jágbe wọ́n lé egun jẹ́kun lọ o bẹ́ẹ̀ni o. bàbá bàbá. wọn ò sì ní dúró káyé fún ẹ wọn ò máa tìyàn ni wọ́n máa tìyàn ni. ẹ má jẹ́ olóore ó jẹ̀bi o ẹ má jẹ́ ó jẹ̀bi o. ó gbọ́gbọ́n o náà. bàbá ó gbọ́gbọ́n o ó gbọ́gbọ́n o. wọn ò yí kọ ìkà sójú o wọ́n yìí kọ́ sójú. ìkà yìí sì irun o irun o. ìkà ò máa rà ìkà ò ní kílẹ̀ alárò ọmọ bàjẹ́ o àníyàn tẹ́ fi pè wá àníyàn tó dáa ni o àmọ́ àníyàn tẹ́lẹ̀ mi gbé wá bí ni pé àá lọ sọ́ ló kọ bírú ẹ̀ bá bẹ́ẹ̀ bí ọlọ́run bá tú láṣìírí ntọ́ di sẹ́mi ọlọ́run má di orí ṣe bàbá tani bá yín jáṣẹ́ rí tani bú yín wọ́n ní. ẹ bá fún ní báàgì ráìsì kan ẹ̀bùn ní nǹkan
bẹ́ẹ̀ni. ẹ má bàa jàṣẹ rí ẹ má bàa jà. ara tó wá gba nǹkan ni bẹ́ẹ̀ni. ẹ má bàa jà ẹ má nà o ẹ má nà o. ẹ má nà bẹ́ẹ̀ni. bí ṣe ń bu yín o fẹ́ gba nǹkan ni ó fẹ́ gba nǹkan ni. a ní ọmọ bínú yóò kàn ọ́. ó fẹ́ kọjá àbí wọn ò lè jọ́sẹ̀ ni wàá wò mí àwọn tí mo kọ́ wá láti lẹ́nu iṣẹ́ tiẹ̀ ní ẹ̀ ń ṣe àbí. ẹ dí ojú rẹ èmi wo ló wá wò bàbá èmi wo ló wá wò ara o. àlẹ́ àwọn tí mo kọ́ wá láti lé ń bú wọn mo máa jẹ́ lọ́wọ́ ló sẹ́nu gbọ́ọ́rọ́ ẹ tó lajá ni ẹ ń bú kì í sàjà àbí. àwọn tẹ́ wà lórí special duty ẹ wá ní èmi ló wá wò èmi ní òrírí kó lọ dúró de ọkọ̀ mi kó rí mi tí ì bá ń lọ. ẹ tó bá yóò bá ànábì òní sọ̀fọ̀. sallallahu alayhi wa sallam. bàbá ẹ bá ń fún lóúnjẹ. ẹ fún o. tẹ́ ẹ bá ti ń bínú ju ẹ̀dá lọ́la ni. bẹ́ẹ̀ni. mọ̀nàkà òdodo lẹ́gbọ̀n èmi báyàn jà bẹ́ẹ̀ni. ẹ fún ní solution. solution kí ni òní ẹ̀kọ́ fún láàrin. oúnjẹ lolo onídìí. kò ní jà mọ́. bẹ́ẹ̀ni. ẹja tẹ́wọ́ àdúrà nísìn. bàbá ìdíni. bàbá àdínì. wọ́n nínú ìlú yìí. nínú ìlú yìí. ẹ máa há mọ́kà bí ẹ̀kọ́ ni. wọ́n lè máa ha. Abdullahi Abdullahi. ọkùnrin obìnrin àfà àfà. òun náà lè fi gbá yìí. lẹ́bí gbá yìí. bàbá àdínì mi kò lè bóde mọ́. kò lè bóde mọ́. kò sì rẹ̀ kò rẹ́ o. àbùkù ló kàn. báńkì orin tí mo jogún Abdullahi àyà. ayá tayyibal asma'i ya man huwa Allah. bàbá àdínì ẹ tẹ́wọ́ yín tààrà ni o. wa mawla yusamma dhalikal isma illahu. sẹ́bi àwọn àfáà náà ti serious. wọ́n ti serious. kò sẹ́ni tá a ké orin fún. bẹ́ẹ̀ni. kò ní wálẹ̀. Allah. wọn ní ké fún yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin ti si ọlá lọ kí àwọn Olúkáyọ̀dé tó dàgbà. ká tó dàgbà. ẹ̀ ń si ọlá lọ tí wọ́n á dàgbà báyìí ẹ̀ wá bínú wọn. bẹ́ẹ̀ni. tí mo kó jẹ lára yín nù. bẹ́ẹ̀ni. inú yín sì ń dùn pé àwọn náà tó ń bọ̀ lẹ́yìn wa. bẹ́ẹ̀ni. ẹ kárí dáṣọ àìtẹ́ ìjọwọ́ ọlápẹ́ ẹ̀nẹ́ka. ẹ̀níkà. kápẹ́ ní àgbà tí ó pàfọ́ọ̀mù ni yóò ti dojú agbóru. bẹ́ẹ̀ni. irúbà ti ń sàdùn ẹ̀yẹ kí ló dé ìtẹ̀sẹ̀ tó kò tó. kò tó o. ní ma bí ọmọ lọlé. ayọ̀ǹda. àtìlẹ́yìn tá a fẹ́ yín lẹ̀ fún. bẹ́ẹ̀ni. àmọ́ lọ́mọ jẹ́ tì lọ́ba yìí. ayá ahsanal awsafi. ẹ bá ń ké fún wa. ya hasan athana. ẹ̀yin náà ń sà. wàyà muhsina. èmi jogún ẹ̀ ni. amali anama bihusnahu. wàyà muhsina. àjọyọ̀ sì yín náà. jẹ̀mọ́. amali anama bihusnahu. kúrò jẹ́ sọ fún yín. náà. ọ̀pá kọ̀ọ̀kan mo tún ní àtìmí rẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni. àjẹbí ni fẹ́mi. bẹ́ẹ̀ni. yatibu ويحلو كلما كل اسمه مرارا وترتاح النفوس بذكراه. bàbá Hashimiyu Hashimiyu Adégbóyèga ó kọ tiẹ̀ nù Àjàṣe kínni Àjàyí Ògidì Olú. هو الله في الأرض. mo kí alága náà bọ̀ هو الله في السماء. mo kí jábẹ́sẹ̀ wọn náà bọ̀ هو الله ما mọ́dọ̀ dídé mo kí bọ̀ أحلى ثناء وأشياء. mo kí wọn náà bọ̀ sí amínà. فسبحانه في ذاته وصفاته. ẹ kú yìí Ọlọ́run. ẹ kú mọ yìí Ọlọ́run. فيك فيه تنزيه كل هو الله ويكفيك فيه تنزيه كل هو الله.
nta ké fún yín ẹ̀ ní jábọ̀ o. ومن كان من ẹ bá sì á ní ربه ọlọ́mọdé ó jábọ̀. فإنك ربه báyìí múra kẹ́yọ̀ǹda mi nù. ومن كان من مولاه فإنك مولاه